gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Thursday January 8 ọdún 2025 tá wà nínú èyí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbò Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Ìdùmarè. Èèyàn oníràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní ní láti plan ara yín dáadáa. Ẹ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lọ́jọ́ tòní kẹ́ lè ṣàṣeyọrí. Ọjọ́ tòní ṣeéṣe kí distraction fẹ́ pọ̀, ṣùgbọ́n má fàyè gba distraction rárá. Ẹ wulẹ̀ gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní ló dára. Tẹ́ bá fókọ̀sì dáadáa lọ́jọ́ tòní tẹ̀dẹ̀ wà determine pẹ̀lú tẹ́tẹ́ pámọ́ṣẹ́ ìyá hàn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá dáwọ́lé lọ́jọ́ tòní. Lénìí kò dára kẹ́ finú tọ́yàn rárá tàbí gbára léèyàn rárá, ó sì dára kẹ́ fètò sí gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá ń ṣe lọ́jọ́ tòní. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Gbogbo ìtẹ́ bá ṣe pátá ó máa jẹ́ tẹ́wọ́gbà fáwọn ènìyàn. Ọjọ́ tòní ẹ máa ṣáìn dáadáa tó ṣe é pé àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín púpọ̀. Gbogbo àwọn idea yín àti creativity tẹ́ ní lọ́jọ́ tòní á bí káwọn èèyàn gbóríyìn fún yín dáadáa lọ́jọ́ tòní láàyè iṣẹ́, tó sì jẹ́ pé àwọn èèyàn máa ní ìfẹ́ sí bí ẹ ṣe ń ṣe lọ́jọ́ tòní. Ẹ wulẹ̀ enjoy ara yín lọ́jọ́ tòní, ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín rárá. Lénìí ó dára kí ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ènìyàn kan nù mọ̀lẹ́bí yín lè nílò wọ́n lọ́wọ́ yín tàbí tọ́ni tàbí gbárùkù tí yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tẹ́ bá nípa láti ṣe fún wọn ẹ ṣe fún wọn, kò sí wàhálà. Ọjọ́ tòní dára láti lo àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí, ẹ jọ jíròrò papọ̀, kẹjọ share experience yín papọ̀. Àkókò àti ìgbà tẹ́ bá lò papọ̀ lọ́jọ́ tòní á jẹ́ tó ṣe é pé amúnádóko púpọ̀, tó ṣe é pé inú yín máa dùn pé ẹ wà pẹ̀lú wọn, tó sì dára púpọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ má tàṣejù bo ohunkóhun, kẹ́ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ, kí ẹ fi ìfẹ́ àti ọ̀yàyà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní jẹ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn tó jẹ́ bí àbúrò àbí bí ẹ̀gbọ́n fún yín, àwọn tó jẹ́ sibling yín tàbí àwọn tó súnmọ́ yín pẹ́kípẹ́kí náà àwọn tẹ́jọ wà. Ó dára kẹ́ bẹ̀ wọ́n wò lọ́jọ́ tòní, èyí máa bí kí bá ṣe pọ̀ yín wọnú ara dáadáa, tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ẹ bá sọ ó ṣeé ṣe kí ó bí àwọn àǹfààní kankan. Ọ̀rọ̀ sísọ yín máa dá ṣáká dáadáa lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó dára kí ẹ lọ ọ̀rọ̀ yìí lọ́nà tó tọ́, ẹ lọ ọ̀rọ̀ sísọ yín lọ́nà tó lè gbànà gbèsè ayé yín lọ́wọ́. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ ẹ̀tọ́ sí èèyàn lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ó dára kí ẹ má pẹ̀jú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá wà lọ tàbí tẹ bá wà tó bá dàbí ìgbà pé ẹ wà comfortable níbẹ̀. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kí ẹ rí dájú pé ẹ fi ìgboyà mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Nǹkan máa lọ bó ti yẹ kó lọ fún yín lọ́jọ́ tòní. Ẹ wá rí dájú pé ẹ pa gbogbo plan yín mọ́, àwọn àṣírí yín, gbogbo nǹkan tó jọ mọ́ bí mo ṣe ń ṣiṣẹ́ mi lélẹ́yìí, iṣẹ́ mi fi ń lọ dáadáa, ọ̀nà tí mò ń gbàgbé owó lélẹ́yìí, ẹ má jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ nípa rẹ̀ kó má bàa dín pé bóyá wọ́n padà dalẹ̀ yín. Kẹ́ kíyèsára, wá dára kẹ́ kíyèsára lọ́jọ́ tòní pẹ̀lú bí ẹ ṣe ń náwó. Àkókò yóò dára láti invest rárá o. Ẹ sì kíyèsára gbogbo nǹkan kíkan tẹ́ bá fẹ́ gbé nígbésẹ̀ tó bá ti jọ mọ́ tówó, ẹ fẹ̀lẹ́ ṣe lọ́jọ́ tòní. Ẹ wá múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Aago 4 ní ọ̀sán sí aago 5 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lime green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní miss day ló jẹ́ fún yín o, ṣùgbọ́n ọjọ́ tó dára ló jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé gbogbo ìtẹ́ bá ṣe á rí bí ẹ ṣe ń fẹ́, tó ṣeé ṣe kí àwọn nǹkan tó dàbí opportunity òjijì kan kó wáyé látọ̀nà jíjìn téyì sì máa wọ̀n yín lọ́wọ́ púpọ̀. Ọ̀pọ̀ yín sì rèé ó ṣeé ṣe kí ẹ tún understand àwọn aspect kan pa ìgbésí ayé yín látara ipasẹ̀ ènìyàn kan tó lè tọ́ yín sọ́nà lọ́jọ́ tòní. Èyíkéyìí travel opportunity tó bá sì wáyé lọ́jọ́ tòní ẹ rí dájú pé grab ẹ̀ á jẹ́ tó ṣe é pa wọ̀n yín lọ́wọ́ lọ́nà gbọ́rọ̀
lọ́jọ́ tòní ẹ rí dájú pé kí sára pẹ̀lú àwọn olólùfẹ́ ní fàfàǹfà àbí ágúmẹ́ǹtì lọ́jọ́ tòní tó ṣe ṣe kíkún fẹ́ kọ́ bẹ́ẹ̀ kò fẹ́ wáyé ẹ̀yin tẹ̀sìn ló ràwọ̀ yẹ kí sára lọ́jọ́ tòní pẹ̀lú pé bóyá tún ní kankan ṣe pẹ̀lú ẹni tó jẹ́ bí x yín tẹ́tí fi sílẹ̀ sẹ́yìn kó má bàa bí pírọ́blẹ́mù ọjọ́ tòní ẹ rí dájú pé ẹni rètí pé gbogbo kan máa da ẹ wà positive lénìí ẹ má ṣe ojú kòkòrò nǹkan ju bó ṣe yẹ lọ ẹ sì má finú tọ̀yàn rárá ẹ má gbára léèyàn rárá lénìí o orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ tòní ẹ máa wà very spiritual ó dára púpọ̀ kẹ́ fi ṣe prayer lọ́jọ́ tòní o ẹ sì rí dájú pé ẹ ní ìgbàgbọ́ nínú ohun tó ń sọ sí yín lọ́kàn ju nǹkan kí nǹkan lọ lọ́jọ́ tòní ohun tó ń sọ sí yín lọ́kàn máa tọ́ yín sọ́nà dáadáa lọ́jọ́ tòní o ọjọ́ tòní jọjọ́ tó dára púpọ̀ láti fi ṣe anything tó jọ mọ́ spiritual practice pátá gbogbo èyí tẹ́ bá ṣe lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ kò wá dára kẹ́ sùn láì tọ́nà sùn lénìí kò dára kẹ́ wọṣọ dúdú bèrè mùlá tókè délẹ̀ ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ rí dájú pé ẹ jìnnà sí à ń bẹ̀rù àbá ń ṣojú àbí à ń ṣe doubting mind pátápátá lọ́jọ́ tòní aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ó ṣeé ṣe kí àwọn èèyàn wọ́n fẹ́ nílò support yín lọ́jọ́ tòní nǹkan fẹ́ nílò tọ́ni yín lọ́jọ́ tòní ọjọ́ tòní dára púpọ̀ láti ṣe nǹkan tó jọ mọ́ nǹkan tó lè bí ìdàgbàsókè fọmọ aráyé tó lè rọmọ aráyé lọ́wọ́ bóyá kẹ́ fún àwọn ọmọ aláìní kẹ́ fún wọn ní nǹkan ni àbáwọn tó ṣe pọ́n tọrọ bára kẹ́ ṣàánú wọn lọ́jọ́ tòní ọjọ́ tòní tí ènìyàn kan bí ọ̀rẹ́ tó súnmọ́ yín tó bá wà ní situation kan tó nílò advice yín ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ dáadáa ẹ lọ gbọ́n inú tọ́lọ́run bá fún yín tó jẹ́ bùn tó tayọ tọ́lọ́run fún yín ẹ fi ràn wọ́n lọ́wọ́ lọ́jọ́ tòní inú wọn máa dùn pẹ̀lú ìrànlọ́wọ́ tẹ bá ṣe fún wọn tó sì jẹ́ pé gbogbo nǹkan tẹ bá ṣe ní dáadáa lọ́jọ́ tòní gbogbo ẹ̀ pátá ló máa lérè lọ́jọ́ iwájú ẹ má wá gbàgbé láti tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ti pètò sí nǹkan tí ẹ bá ń ṣe lénìí pẹ̀lú green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ní láti rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ yín dáadáa púpọ̀ iṣẹ́ yín ló ṣe kókó pọ̀ jù lọ́jọ́ tòní ẹ tẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ lè rí dájú pé nǹkan tẹ̀ ń fẹ́ ó tó yín lọ́wọ́ ọjọ́ tòní ó dára púpọ̀ kẹ́ má ṣọ̀lẹ rárá kẹ́ má ṣèmẹ́lẹ́ gbogbo iṣẹ́ tẹ bá ti ń ṣe láṣẹ pàtì pátápátá látijọ́ mẹ́ta ẹ ṣe gbogbo ẹ̀ láṣẹ yanjú lọ́jọ́ tòní gbogbo kọ́kì kan tó bá dàbí ìṣòro láàyè iṣẹ́ lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé àdírẹ́sẹ̀ lénìí kò dára kẹ́ kán jíjí bó ṣe yẹ lọ lórí okòhun kẹ́ má bàa rí mistake lórí rẹ̀ lénìí kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni rárá deep yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí ẹni oníràwọ̀ òpèlè eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọpọlọ yín máa jí pépé tó sì jẹ́ pé ẹ máa wà very influential dáadáa tí èsì lè fẹ́ fà táwọn èèyàn máa fẹ́ wò pé ọ̀nà lágbájá ẹ̀ ọ̀nà tó tọ́ ẹ̀ náà lèmi náà fẹ́ tọ̀ ohun tó ń ṣe ìlémi náà fẹ́ ṣe ọjọ́ tòní ọpọlọ yín máa jí pépé dáadáa tó sì jẹ́ pé ìṣẹ́jú kan báyìí lẹ́ẹ̀fì yanjú gbogbo nǹkan tó bá dàbí ìṣòro tó le koko lójú àwọn ẹlòmíràn gbogbo ìṣòro èyíkéyìí tẹ́ bá wá ní tẹ́lẹ̀ àbí ìtọ́ bá ṣe ń pé wáyé lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ wá gbogbo ẹ fẹ́ wá solution lé lórí ẹ má ò lè fi ìṣòro pamọ́ lọ́jọ́ tòní o kí ẹ mọ̀ dájú pé ẹ ní ìkápá láti borí ohunkóhun lọ́jọ́ tòní lẹ́yìn kẹ́ rí dájú pé ẹ lo ability láti mójútó ohunkóhun kẹ́ ẹ sì rí dájú pé ẹ wà positive aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ ìpòpadà rere lọ́jọ́ tòní jẹ́ ó ṣeéṣe kẹ́ experience àwọn ìpòpadà kan nú gbèsè ayé yín lọ́jọ́ tòní ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti wòye sí gbèsè ayé yín dáadáa ẹ wòye sọ́nà tẹ́lẹ̀ gbégbà ẹ wòye sáwọn kan tó nílò láti change nú gbèsè ayé yín láti perfect gbèsè ayé yín láti jẹ́ káyé yín tún dára ọjọ́ tòní lè jọjọ́ tó ṣe é pé ìgbésí ayé yín máa tún jáwé tuntun ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ wà determine aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20 ẹ̀sùn mọ́ bí kí ẹ wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ gbọ́ mi dáadáa ọjọ́ tòní ẹni láti ké sára dáadáa pẹ̀lú gbogbo nǹkan kí nǹkan tó bá jọ mọ́ partnership èmi àti lágbájá kan ni èmi àtọ̀gá mi kan ni èmi àti èèyàn kan tajọ́ ń dà nǹkan pọ̀ ni ẹ ké sára púpọ̀ ẹ má ṣe ní pé bóyá ẹ fẹ́ tẹ̀lé ẹnikẹ́ni lọ síbi tó bá ṣe é pé bóyá ẹ̀ tiẹ̀ fi bẹ́ẹ̀ mọ̀ rárá ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ní láti ké sára ènìyàn ṣọjọ́ tẹ́ ni mo fẹ́ lọ pàdé boyfriend mi tájọ pàdé online ẹni tẹ́ bá ti rí ẹ má lè fẹ́ pàdé wọn lọ́jọ́ tòní o gbogbo nǹkan tó bá jọ mọ́ partnership day pátápátá à ń dá business papọ̀ ni à ń dá nǹkan papọ̀ ni ẹ jìnnà sí lọ́jọ́ tòní
argument àbí issue náà sì lè fẹ́ wáyé láàrin olólùfẹ́ méjì lọ́jọ́ tòní, pàápàá láàrin ọ̀gá àtọmọṣẹ́. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní, ẹ gbájúmọ́ṣẹ́ tí yín lọ́jọ́ tòní ló dára. Àwọn pílánì yín kẹ́ sì pamọ́ láṣìírí, kẹ́ sì má ṣe finú tọ̀yàn rárá lénìí, kẹ́ má gbára léèyàn rárá lénìí. Light orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.